mùdírù àwọn ní gbogbo ilẹ̀ Yorùbá yìí àwọn ní an-nuqtatu ad-da'ira. Hayyakumullah. ọgbọ́ Hayyakumullah. an-nuqtatu ad-da'ira. Da'ira. bí gbogbo kó wá bá lọ báyìí tí wọ́n bá bọ̀ báyìí wọ́n padà lọ lè fẹ́ rí sọ ọ̀dọ̀ Baba Alágége náà ni. Hafidhahullahu ta'ala wa nasarahu. ọgbọ́ Akramakumullah. èyí tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé Akramakumullah. Ọlọ́run bá ṣèyàn bó ti ṣe Baba Alágége yìí Allahu hayatahu. Ọlọ́run máa ṣe nǹkan tó pọ̀ fún o. Allahu akbar. Ọlọ́run ṣe nǹkan tó pọ̀ fún gan o. Ntí Ọlọ́run ṣe Baba Alágége yẹn ó wọ́n gan. Ọlọ́run yìí sábà ṣe méjì rẹ̀ ní sẹ́ńtúrì kan. Allahu akbar. Ẹyọ kan náà ni máa ṣe. Àwọn àfáà pọ̀ lóòótọ́, àwọn àfáà pọ̀ gan dáadáa tí ò lóǹkà. Àmọ́ Ọlọ́run wa wá yọ ẹnìkan ṣoṣo. Masha Allah. Bó ti yọ àná Muhammad láàrin gbogbo àwọn òjíṣẹ́. Ẹ kó òun nìkan náà aṣọ lànàbì. Àwọn òjíṣẹ́ àwọn ìṣáájú rẹ̀ ó ti yé àmọ́ ńgbà tó dé. Na'am. Ọlọ́run ìwáyé rẹ̀ ìlò ayé rẹ̀ àti ìkú láyé rẹ̀ Sallallahu alayhi wa sallam. ọ̀sẹ́ ní inú gbogbo àwọn ànábì Ọlọ́run tí wọ́n ti lọ kọ̀sẹ́ ní ọjọ́. Sallallahu alayhi wa sallam. Bẹ́ẹ̀ lọ́wọ́ sí baba mudirul markaz bẹ́ẹ̀ Damallahu hayatal mudir. bẹ́ẹ̀ ọba kan nígbà náà ni ò nígbà Masha Allah. aksarun nas ó ti wá ya'rifuna al-haqqa wa hum yunkirun. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn Àwọn wọ́n mọ munkirun. òdodo, wọ́n dá òdodo mọ̀, wọ́n mọ̀ ọ́n mọ̀ mọ́ gbà ní. Wọ́n mọ̀ ọ́n mọ̀ mọ́ tako òdodo ni. Bẹ́ẹ̀ báwo ní sìn bàbá ti sọ̀rọ̀ ìkúnlẹ̀ kò sábúrú bí ìkúnlẹ̀ kò sí nǹkan kan bí ìkúnlẹ̀ àti tún gbọ́ nísìn. Bẹ́ẹ̀. Tọ́kan náà àwọn afáwa tó ń wí pé kákúnlẹ̀ kò sí láì fi bẹ́ẹ̀. Láwọn náà sì mọ̀ hújà wá. Láwọn tí wọ́n ti tako pé ìkúnlẹ̀ ọ̀dà tẹ́lẹ̀. Ọ̀rọ̀ hijab bàbá sọ àwọn èèyàn tako wọn bú wọn ṣe gbogbo ẹ̀ ń gbọ́ padà yá. A padà tún gbọ́ lẹ́nu àwọn tí wọ́n ń pè ọ̀dà tí wọ́n tako wọn wípé àwọn náà ti padà kan wípé alóòótọ́ hijab kìí ṣe dandan kìí ṣe súnà aládàáni. Bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ sẹ́rí tí ó sùn yìí kìí yé àwọn èèyàn tán dì sí náà ni Allahu akbar. yóò padà yí wọn ẹ̀sìn yóò padà yí wọn. Èyí ti ń yí àwọn kọ̀ọ̀kan ọkọ̀ àwọn kọ̀ọ̀kan tí èyí inú àwọn tí èyí wọn ti yí àwọn míì àmọ́ wọn ò fẹ́ kí ayọ́mọ̀ kó ti yé àwọn. Allahu akbar. Ká mú oṣù kalẹ̀ ká mú oṣù kalẹ̀ Kí Ramadan ó kí Ramadan tó dé ọdún tó dé. àbí kọ́dún tó dé pẹ̀lú mímọ̀ àti irinṣẹ́ tí èèyàn fi mú kalẹ̀. Masha Allah. Baba Alágége ti ń ṣe nísìnyí kì í sọjọ́ ọ̀sìn láti ń tó lé lọ́gbọ̀n ọdún. Bàbá sì ní lastu bid'a mina rusul. Ní kẹ́ni àkọ́kọ́. Bàbá ní kì í ṣe mi lẹ́ni àkọ́kọ́ bí bàbá mi ti mú kalẹ̀ nu. Rahimahullah. Jẹ́ ká Ádámù kì í tẹ̀lé Sultan. Radiyallahu ta'ala. Ọ̀gbọ́ Na'am. àwọn ìpè ntọ́lọ́hún fún mi ní mímọ̀. Àwọn àbùná òjíǹsì mi lọ́lọ́run rán mi sí. Ilẹ̀ Yorùbá Ọlọ́run. Ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ló ti fà mí jáde. Ọmọ akọ́ fà mí jáde nílẹ̀ Haúsá tí ó fà mí jáde ńbẹ̀. Ńgbà wá fà mí jáde nílẹ̀ Yorùbá tí ń ṣe ń jẹ́ àfa tí mo sì nílé kéwú. Tí mo sì láwọn ọmọ tí ń kọ́ ń kéwú. Hayyakumullah. Tí mo sì ní jàmá ní mọ́sálásí. Masha Allah. Ìmáàmù ni mí, khatibu ni mí, àfa akọ́mọ ń kéwú ni mí, onídáwà ni mí. Gbọ́dọ̀ tún tí mo sì nírinṣẹ́ mímọ̀ yìí. Gbọ́dọ̀ nírinṣẹ́ lékin tó máa lọ lè yá irinṣẹ́ lò. Masha Allah. Ọ̀gbọ́ Hayyakumullah. ni bàbá ti ṣe láti ilẹ̀. Wọ́n sì fi kọ́ àwọn ọmọ. Wọ́n fi kọ́ àwọn ọmọ yìí inú ẹni tí Ọlọ́run ní ọmọ Masha Allah. tó jogún ẹ̀ lọ́dọ̀ Sheikh Adam Baba Alágége yìí ni. Adamallahu hayatahu. Wọ́n jogún kìíní yẹn wọ́n mọ̀ wọ́n kọ́ wọ́n sì mọ̀ Masha Allah. lámàyájú òun náà ni wọ́n wá ń lò fún wa. Ok káwọn èèyàn wá takò wípé àwọn ò fẹ́ ọ̀gbọ́ Na'am. kò dí nǹkan kan kù nínú ntí bàbá ń wí. Masha Allah. Ẹni olóhùn ọ̀fẹ́ gan àwọn tí ń takò on the 18 àyíbẹ̀kọ́ Bẹ́ẹ̀. ni bàbá láàmú àwẹ̀ síbẹ̀ kọ́ ni. Bẹ́ẹ̀ sà. Bọ́bá wa ṣe dédé on the 18 wọn táwọn ṣẹ̀ṣẹ̀ ń fi torchlight wà nù kànga. Na'am. Àbí tí wọ́n lè jòkó ń ta táwọn ń retí pé kọ́ jáde sáwọn ìtẹ́yìn retí gbé ọ́ jáde sáwọn bàbá ti lọ lè ká amọ́lé ó ti sọ̀gbà tó ń bọ̀ wá. Allahu akbar. Àwọn ti ká mọ́ wọ́n ti ká bákìdì rúlà wọ́n ti ká mọ́ pẹ̀lú hisabul falaki Masha Allah. alhisabul falaki Falaki. tọ́lọ́hún ní kí bàbá mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń takò àwọn ọ̀mọ́ ni ọ̀dà tó bá já sí wípé ọmọ tó sàtakò pé ọ̀dà kọ́kọ́ sàlàyé ẹ̀ náà kọ́ wá sàlàyé gbogbo ẹ̀ tán àmọ́ mo mọ̀ àmọ́ kò dáa.